Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga o, wọ́n ní tí iná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í lè tán lè kánná bẹ́ẹ̀ ni. Ẹ ráwọn àjẹgbodò tó ń wẹ́ni fi kúnra. Wọ́n ti mọ̀ pé tí wọ́n ti bàjẹ́, ayé wọn ti dàrú. Wọ́n á ń wẹ́ lómi tán tó fẹ́ ba tiẹ̀ jẹ́. Gbogbo wọn tó ń bá dẹ̀ ṣọ́ra, ó di dandan. Àwọn ogun ọ̀run máa ṣẹ́ ẹyin lórí wọn lórí lágbára Kristi Jésù. Ẹ tún wo wúrà ọlá. Ìbọn sọ pé wúrà ọlá ń gbà tí kábíyèsí fẹ́ àbí bó ti fẹ́. Ẹ̀jẹ̀ tán sọ pé bí ẹ̀jẹ̀ èèyàn rí bí ẹ̀jẹ̀ ẹran bí tẹyẹlé ni bí tadìyẹ ni o. Tán ni wọ́n da ẹ̀jẹ̀ ẹlẹ̀ pé kó wá kọjá. Ó lóun ò lè tẹ̀jẹ̀ mọ́lẹ̀ torí religion òun. Ló ferege pé wo ni kéèyàn máa tẹ̀jẹ̀ mọ́lẹ̀ bá ṣe gbọ́ o. Èwo ni kólúwa la ẹ̀jẹ̀ kọjá pé láyé ó sá lọ wọ́n ló sáfẹ́. Àwọn gan-an ni number one tó kọ́kọ́ kó bá kábíyèsí. Tí kábíyèsí lérò pé bóyá ó ní any abomination kankan tí wọ́n fi ń ṣe òun gbà yẹn. Tí gbogbo wọn dẹ̀ ń sá lọ tó ń sá lọ. Ìyẹn wúrà ọlá yẹn ọmọ Ẹ̀dó yẹn. Ṣé àtìgbà tó ti fi kábíyèsí lẹ̀ ṣé kò má rí? Ṣé bó ṣe fi kábíyèsí lẹ̀ ni bó ṣe wà yẹn? Ìgbà tá a ti ẹ̀ rí nínú screen ní kíní tó ti lọ fíofío tipẹ́. Àwọn àrígbà ṣé eléyìí náà sọ pé ó dẹ̀ ti dàgbà kò rí bẹ́ẹ̀ yẹn gbà tí kábíyèsí fẹ́. Mo rò pé gbogbo wọn yìí wà ní young ńgbà bẹ́ẹ̀ tí ń sìn. Ó ti tà tó ti rà ó ṣáà ti lọ marry. Ìgbà tí ibi tó ń lọ ò sàn wọ́n mọ́, wọ́n fẹ́ wá tún wá kó kàngárà wọn, wọ́n tún fẹ́ kó bá kábíyèsí. Ẹ jọ̀ọ́ o gbogbo ẹ̀yin bad luck, ẹ má kó bad luck wá pàdé kábíyèsí o. Ẹ má fi bad luck wá stain kábíyèsí o torí ayé kábíyèsí ti dà o. Ayé kábíyèsí ti dà ibẹ̀ ṣe bá ayé kábíyèsí jẹ́ tó. Queen Naomi ti padà ó ti ń tún ṣe o. Àwọn bàrìbẹ̀lẹ̀ àwọn èèyàn ìkà Ọlọ́run ti jù yín lọ. Wọ́n ní Ashley wọ́n ní ṣe ló lọ ń gbé ẹjọ́ kẹjọ́ tó lọ ń rò fún obìnrin Ẹ̀dó yẹn wúrà ọlá nígbà tó ń sọ pé ó sá lọ. Ó lóun ò lè tẹ̀jẹ̀ òun lè ṣe kinní kan. Ó ṣe bíi pé kábíyèsí pé bóyá abomination kan wà ní ààfin kábíyèsí tó ń dẹ́rù ba òun ló sá lọ. So kò sí abomination yẹn mọ́ ń sìn tó fi di pé èèwọ̀ tó rí ní ọwọ́ kábíyèsí ńgbà yẹn àbí láàfin tó fi sá lọ. Ṣé ẹ mọ̀ pé irú àwọn yẹn gan pàápàá kò tiẹ̀ yẹ kí kábíyèsí kó tiẹ̀ máa fún wọn ní fèsì rárá. Torí a gbọ́ pé wọ́n ní ìgbà tó fẹ́ ṣe festival kan bóyá ọlọ́jọ́ festival tí wọ́n ní wúrà ọlá dé. Gbólóhùn dé tí bàbá parọ́pò tó le bí ẹni léǹkì pé kí ló wá ṣe kí ni nǹkan náà. Ẹ wọ́n bá ṣe bá ààfin jẹ́ ńgbà yẹn tó ṣe bíi pé bóyá èèwọ̀ kan wà ní ààfin tó fẹ́ pa òun ńgbà yẹn tó sá lọ. Àbó òun kọ́ ọmọ Ẹ̀dó yẹn wúrà ọlá abẹ́ẹ̀gì ẹjọ́ lọ wábì kan rá sí. Ṣé Ashley wọ́n lé Ashley ló sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin tó lọ ń rò fún nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly ni o. Wọ́n ní Ashley pé gbogbo nǹkan tó wà láàárín kábíyèsí àti Queen Naomi bó ṣe ń lọ bó ṣe ń ṣe lòun náà wá sọ pé òun náà fẹ́ wá ó ń padà bọ̀ wá ṣe kíni. Ẹ fẹ́ fi wọ́n ní ẹyẹ tó bá fara wégún ẹ̀yìn àrò ni ó sùn àbí báwọn náà ṣe máa sùn. Ẹ̀yìn àrò náà máa sùn àwọn náà dà. Orí Naomi àwọn ọmọ gbogbo yìí. Àwọn ogun ọ̀run àwọn náà ń jà fún Naomi. Àwọn áńgẹ́lì látọ̀run wá àwọn náà ń jà fún Naomi. Bẹ́ẹ̀ ni wọ́n ní màálù tí ò nírù Ọlọ́run ló ń lé ṣìṣì fún. Bọ́lọ̀ ṣe ń bá Naomi ń lé gbogbo ṣìṣì. Àyẹ̀wò ọ̀gọ̀rọ̀ àwọn tó ń bá Naomi jẹ. Àwọn ogun ọ̀run náà máa fún gbogbo yín lẹ́gba ní kọ̀ọ̀kan. Lágbára Kristi Jésù. Ìdúró ò sí ìbẹ̀rù sí fún wọn bíi tó gbódò mì. Àwọn tó yẹ pé wọ́n ti gbé odó mì ni
wọn ò rí bá ti ṣe, wọn ò rọ́nà gbégbá àfi tó bá jáwọ́ tó padà lẹ́yìn Naomi kan sọ pé yes àwọn ti repent o, kólúkálukú máa lọ ń lọ ẹ̀ òun nìkan náà lè lálàáfíà. Àìjẹ́ bẹ́ẹ̀ báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ tún wo ètò tún padà dé, ẹ tún wo ètò padà tó ti tà tó ti rà, Ọlọ́run máa mú gbogbo yín. Wọ́n ní Naomi ti sọ Ọlọ́run wá pín, wọ́n ní Wúràọlá Ọlọ́run fẹ́ pín ogún tòun o, òun ti gbọ́ gbogbo nǹkan tí kábíyèsí fún Naomi o àtàwọn ọmọ ṣe bí Naomi tiẹ̀ ní ó tiẹ̀ lẹ́rú ó ní gbogbo ẹ̀. Ṣé Naomi ní kábíyèsí ń fún ni àbá àwọn ọmọ tí kábíyèsí tí Naomi fún tí Naomi fún kábíyèsí? Agbára Ọlọ́run ló fún kábíyèsí kì í ṣe agbára Naomi. Agbára Ọlọ́run ẹ wá sọ pé ẹ fẹ́ fira yín wé Naomi. Ààbò Ọlọ́run táàbù Ọlọ́run bá ti wà lórí ẹ̀ tó ti wà nù ayé ẹ̀ ṣe fẹ́ fara wé ni ẹ ó dìgbà náà nù. Ẹyẹ tó bá fara wé gún ẹ̀yìn arò ló máa sùn. Ẹ tí ì dá kankan mọ̀. Àwọn ogun ọ̀run náà máa ṣe yín ṣìkàṣìkà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo aago aláago, tẹ́ ń wo aago Naomi, tẹ́ ń da ọmọ yẹn láàmú, ìdààmú yẹn ò ní tán nù ayé yín. Ẹ túbọ̀ máa ṣe òṣì tẹ́ ń ṣe. Ọlọ́run náà fẹ́ wá gbógun tòun. Ashley ti lọ sọ pé tètè lọ kó ìwọ náà lọ bá fa ọ. Ẹ fi pé Naomi nìkan ni Ọlọ́run lẹ́ ń bá jà kì í ṣe òun. Lágbára Kristi Jésù. Ọlọ́run tó ń gbé Naomi níjà ó máa kọ̀ntínú máa gbé níjà. Ikú ò ní jí parun ní sọ lọ́jọ́ bí Naomi ṣe wà yẹn. Ikú ò ní jí àwọn olólùfẹ́ Naomi náà. Ikú ò ní jí àwa náà parun ní sọ wá lọ́jọ́. Ààbò Ọlọ́run á dájú lórí wa lágbára Kristi. Kí ló dé? Alẹ́jẹ́ lè bá ṣe ń gbọ́ tó wá pé lóòótọ́ ni. Ẹ̀yin ogun ọ̀run mímọ́ ẹ parapọ̀ kẹ́ wá gbé Naomi níjà. Torí eléyìí lágbára. Wọ́n ló jọ gàté kò jọ gàté, ó fẹ́ tẹ̀ méjèèjì náà tìrò. Ṣé a máa sọ pé kò rí bẹ́ẹ̀ ni? A máa sọ pé ò rí bẹ́ẹ̀ ni. Wọ́n ní ìjà alára kò ń tọ́ bọ̀rọ̀. Ìjà orogún mà ní. Orogún. Wọ́n lórìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú. Bí wọ́n ṣe máa ń sọ. Níbo ló ti fẹ́ dénú? Wọ́n ṣe ń sọ nìyẹn, wọ́n ní bóyá arọ. Àwọn kan ní ẹ̀yin bloggers ẹ máa ń parọ́. Ní ààfin ọba gbogbo àwọn olórí yẹn wọ́n wà united. Wọ́n ń bára wọn ṣe. Tá à ń sọ bẹ́ẹ̀, irọ́ funfun báláú. Ẹ mọ̀ pé ẹ̀yin gan pàápàá ìkà ni yín. Ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ bẹ́ẹ̀. Ẹ ń rí wàhálà ẹ ń sọ pé wọ́n wà gútẹ̀. Ṣé ẹ sì ń bẹ abẹ́ ẹ̀ gbọ́? Ṣé ti yín búlọ̀kù ńgbà tí táwọn àwọn ìkà tó ń lé Naomi kúrò nídìí ẹrù ẹ̀ tẹ́rù bà ọmọ yẹn. Òun máa jẹ́ nǹkan tó le jù ọ̀gẹ̀dẹ̀ lọ kí òun tètè fẹ́ sára òun sọ̀rọ̀. Ìgbà tó ká lójú kábíyèsí ni kábíyèsí yá tètè fèrè ege tó lọ mú nǹkan ẹ̀ padà. Kí ló fẹ́ mú pa? Kí ló pípadà tó fẹ́ padà náà tì? Náà wá ń gbógun. Ogun yín ò lè jà. Ọlọ́run ti bá mi ṣe ogun yín. Ó ti bá Naomi ṣe ogun yín. Ó ti bá gbogbo agbára Sátánì àtàwọn ogun ẹ̀ jẹ́. Ẹ̀yin èèyàn mi, òun ni mo ní kí n gbé wá sí ìgbọ́ wa o. Wọ́n ní Wúràọlá, ìyẹn náà fẹ́ gba ogun tiẹ̀. Wọ́n ní Ashley lọ tí bóyá lọ gba ogun tiẹ̀ torí Naomi. Ó ti fẹ́ gba gbogbo ogun kábíyèsí tán. Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ fọ́lọ́run. Bọ́lọ́run ni. Àbí Ọlọ́run yìí kan. Ṣé àwa nìkan la dára wa? Ṣé Naomi nìkan ló dára? Tí gbogbo wọn tó ń le ṣan. Kán trash olúkálùkù wá ta tẹ́tẹ́ ní ká wò bóyá àwọn náà máa jẹ tiwọn. Ìyẹn tó Ọlọ́run bá fún wọn jẹ. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń bá wa share, tẹ́ ń bá wa like, tẹ́ ń bá wa subscribe. Tẹ́ bá rí nǹkan tó dàbí pé ó kù díẹ̀ kẹ́yìn náà bá wa dá sí, kẹ́ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ohun tá a gbọ́ ní internet space pé lady yìí náà wá dé ó lóun fẹ́ gba ogún tiẹ̀ torí Ashley ti sọ gbogbo àṣírí bó ṣe ń lọ láàfin. Ó ti tú fún Wúràọlá. Èèyàn mi jàre. Ní fi torí pé kí ìtàn tán lẹ́nu àbí kí àwíjàre kí ìtàn tán lẹ́nu. Ìtàn ò lè tán lẹ́nu. Kókókó lára ó máa le. Ọlọ́run yóò bùkún wa o. Ọlọ́run yóò dá gbogbo wa sí o, kọ́kọ́ ní ṣẹ̀mí wa lágbára ẹ̀jẹ̀ Jésù.
torí ẹni tó bá fi ti ẹ lẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni, Ọlọ́run ọba ìyanu, òun ló máa gbé tì í, òun ló máa bá gbé ẹrù ẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí tó ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. Jésù Olúwa wa. Amen.